ẹ wá wò yín bí ti ń ṣe nínú afárá o. ẹ wá wòjò bí ti ń ṣe lárọ̀ sí òkè. ẹ wá wèmí Ajiké ọlọ́jọ́ wọn bí mo ti ń ṣe lọ́dọ̀ bàbá mi Bunmi Ayelaagbe Onigba-Ohun lọ́nà fún. àràbà tẹ́ẹ̀rí ni bàbá ẹni abálàbà ti tó bàbá ṣe fún ni. bàbá mi Bunmi Ayelaagbe èmi Ajiké ọlọ́jọ́ wọn mo dúpẹ́ pẹ́ òkun torí ẹni òun tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ òun náà ló dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rú lọ ni. bàbá mi Bunmi Ayelaagbe èmi mo dúpẹ́ pẹ́ òkun fọ́rọ̀ tẹ́ ẹ ṣe fún mi tẹ́ ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yí tẹ́ tún ṣe ọmọ kéńtà gànràn. èmi rí bá mo rí ibà lọ́dọ̀ bàbá tó bẹ́yìn lọ́mọ ìgànràn tí kì í jowó olú àfowó oko nínú ilé bàbá ẹ̀yìn ni wọ́n ní bí kéńtà ó là bí kéńtà olówó lọ́wọ́ ọlá ẹkú mẹ́wàá ti tó kéńtà jẹun bàbá mi ṣe bínú ilé bàbá tó bẹ́yìn lọ́mọ ni mo rí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn kẹ́gbọ́n bí olúgbogbo ti yí gbọ́ kẹ́ẹ̀gbọ́n bí olúgbogbo ti gbọ́ ikú ò ní kánjú pa yín ẹgbà òsì ní gbàrí ọwọ́ ẹ̀yìn dànù àwọn ọmọ tẹ̀ ń kó kiri ẹ kò wá jẹ́ pé lọ́lá adé ni mo gbàgbé ẹni àṣẹ́ǹtẹ̀ Èdùmàrè. Oya kárí ilé là ń lọ àgbẹ̀ kan rókórókó tó gbàgbé ilé. Oya kárí ilé là ń lọ àgbẹ̀ kan rókórókó.